wá gbọ́ lẹ́ni o wo ibi tó bá rí kò ní ṣó ibi tó bá mọ̀ kò ní ṣó wàláhì wàá bọ́ lọ́hùn níwájú wàá bọ́ lọ́hùn níwájú ó wọ̀ bí gbogbo nǹkan tó ń ṣe tí mo ń ṣe ìkíní kan táwọn yẹn wàláhì tàláhì kò sí nǹkan tó lè ṣe mi lè fa àti ìyàbọ̀ lẹ̀ tí àti ìyàbọ̀ kan bá náà wọ̀n bá mi ṣe wọ́n mi ò ní lọ káàtì ìyàbọ̀ kan máa gbọ́ báyìí mi ò ní lọ. ẹ̀yin èèyàn wa Fọlá Tinubu ó ti jáde láti wá sọ̀rọ̀ nípa arábìnrin tí a mọ̀ sí Lizzy Anjorin. orogún làwọn méjèèjì jẹ́ o fún ẹ̀yin tí ẹ kò mọ̀ wípé orogún ni Fọlá Tinubu àti Lizzy Anjorin jẹ́. Fọlá Tinubu ni ìyàwó tí ó kọ́kọ́ fẹ́ ṣùgbọ́n Lizzy ló gbà lọ́wọ́ rẹ̀. arábìnrin náà ti jáde fún Lizzy Anjorin báyìí. ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arábìnrin ní láti sọ. mi ò ní lọ nítorí pé kí ni ẹni tó gbà mí lọ́wọ́ ẹ̀ ara ń tẹ́ tọ́lọ́run láti gbà mí lọ́wọ́ ẹ̀ kí ni yẹn ń dùn ẹ̀ lára gidi gan pé ò rí èmù ẹ̀ ò rí nǹkan tó fẹ́ ṣe ò rí bí tó fẹ́ ṣe fún mi ò rí ṣe kéèyàn gbọ́kọ̀yàn kó dẹ̀ nípa àfikún mi ò rí irú ẹ̀rí láyé mi àti ilẹ̀ ló ti ń fìyà ló ti ń wíkẹ́ẹ̀dì ló ti ń fìyà jẹ mí kó tó di pé mo Ọlọ́run fi mí hàn Ọlọ́run wá ń jà fún mi láti ilẹ̀ tó ti mú ọkọ kéèyàn fẹ́ ọkọ èèyàn òkè máa lọ èèyàn ẹni ìkọlà ẹ̀ṣẹ̀ rí èèyàn tó ń fẹ́ ọkọ tó ń gbé téèyàn ń fẹ́ ọkọ àwọn náà bá ń wájú náà àwọn ìyá wa náà dẹ̀ fẹ́ àwọn ìyá wa náà dẹ̀ ń ṣe alákọ̀ọ́kọ́ ilé olórogún láti wá mi ò rí ibi téèyàn máa ti wà tó yẹ pé òkè ó ti fẹ́ ọkọ ó tún wá ń fìyà dé ṣé rí níbi ibi tó ní kàdé ẹ mọ ó fi ọkọ yàn ó tún wá ń fìyà jẹ nìyẹn kó tó di pé mo bọ́ síta Ọlọ́run àwọlá wípé Lizzy Anjorin Ọlọ́run àwọlá wípé ìkànnì ẹ Ọlọ́run àwọlá wípé ìkànnì ẹ pé ìkà tó fẹ́ wá ṣe fún mi òfòrí ara ẹ gbé ó yí padà sórí ẹ Ọlọ́run àwọlá wípé àti ilẹ̀ tí tó ti fẹ́ ọkọ tó náà fẹ́ yìí ló ti níkà ló ti ń wíkẹ́ẹ̀dì mi bọ̀ kó tó di pé bọ́ síta tí mo sọ síta tí mo ké síta Ọlọ́run á wọlá wípé ìyá ló fi jẹ ọ̀tá mi láti ilẹ̀ kó tó di pé mo bọ́ síta Ọlọ́run á wọlé á dojú gbogbo nǹkan tó ní tó gbójúlé ó máa dojú jà kọ́ ẹ Ọlọ́run á bínú sí ẹ á dàbí tí mo bá parọ́ mọ́ ẹ